ẹ ti ń pè mí lólùwò ẹ máa pè mí náà ní Aláàfin Ìwó. Kábíyèsí Ọ̀wádé inú mi dùn máa tù rẹpẹtẹ lápá. Gbogbo ọmọ tó bá sì jẹ́ pé ọjọ́ ojúlówó ọmọ Oòduà táìtù bàbá láàrin lálá. Àwọn Ọ̀yọ́mèsì tí ń ṣe tọba Ọ̀yọ́mèsì tí ọba ṣe tọba yọ parí. Ọ̀yọ́mèsì kan ló wọn ọ̀hún ọ̀gá aláàbíṣe. Ẹ yọ wọ́n dànù. Àwọn èèyàn mọ̀ ní mọ̀ ń bó sàájà ní ìbòsà. Ẹ̀yìn tó rí ìyàwó mi wọ̀ kò bá lọ́wọ́ sẹ́sà ló wọ̀. Táwa ń sọ ní pé ọ̀nà tẹ́ ń gbà ṣe ẹja àyípadà. Kí ni nǹkan tá à ń sọ? Àwọn bàbá ńlá wa ní àpáńlá tèdè ìdìsàkó. Bàbá ńlá mi lò fún. Bàbá ńlá mi lọ gbogbo àwọn bàbá tó wà nílẹ̀ yìí. Bàbá ńlá mi. Ṣùgbọ́n mo ní ẹ má jà á dá o. Ẹ má jà á tu òkú yòówó. Bàbá tèmi ẹja máa ṣàdúrà fún wọn. Èmi máa ń ṣàdúrà fún wọn. Báwo gbogbo ọmọ Yorùbá ní VIP. Nígbà kan ní ọ̀tẹ̀ ní wọ́n ní Kábíyèsí Aláàfin ìgbà ìtì ní sọ́yọ́. Wọ́n ní wọn ò fi mí sí BBN. Wọ́n ní wọ́n ti ẹ̀ dé bí kò fẹ́ abẹ́ ẹ̀gbọ́n yìí abẹ́ ẹ̀gbọ́n. Má wà ọ̀gá ilé ló ń bọ̀. Fake media. Ẹ̀yin wà bẹ́ẹ̀. Fake media. Kí ni ẹ pè é? Fake media. Fake media news. Ẹ lè yí àwọn mídíà kejì kí á pè é. Àwọn tí wọ́n sanwó fún. Àwọn kan sanwó. Àwọn ọba kan sanwó kí wọ́n máa bá àwọn ọba kan jẹ́. Ìwà ìbàjẹ́ ni nílẹ̀ Yorùbá. Kì í ṣèwà tó dára. Nílẹ̀ Yorùbá kò sí táìtù míì. Ọlọ́run ní ara láàfin. Olódùmarè láàfin. Àbílẹ̀ yìí ọba tó máa jẹ́ aláàfin lókun. Èmi sì tún ti jẹ́ aláàfin. Èmi ò gbà pé Olódùmarè ní òrìṣà. Ṣé dábàrà? Bàbá mi Àkànbí, ọba Abdulrasheed, Adéwálé Àkànbí ìlú Fẹ́mi lóye ti ìlú àkọ́kọ́ aláṣẹ lórí òrìṣà. Òdìbẹ̀ tún bẹ̀ ṣe akóredé bàbá mi àdúgbò ayé. Bàbá mi bẹ̀rẹ̀ sí àdúgbò ọkọ̀ ẹbí ọlọ́run pẹ̀lú 3,000. Olówó òwò tí ò ṣe é wọ́, àtàrà ọ̀tún tí ń tì í, àtìlẹ́yìn tí ń fà á, igbí lolúwo, olúwo ò ṣe é wọ́, ẹ̀yìn ìwó, àtàwọn òwò ní wá ní olúwo, Adéwálé. Kábíyèsí Olúwo. Ọwọ́ adé wà. Dúpẹ́ pé ọba àwọn ọba yìí ló máa ń wò ní ọlá rẹ̀ tí ó ní mo fẹ́ yan ọba. Mo fẹ́ gba ọba kan kúrò nílẹ̀, mo sì fẹ́ yan ìlú. Èmi ń ṣe o, tó bá sì ṣe òun ní ṣe ń sọ náà. Tó bá sì ti mú náà ló mú. Ó ní ọba àwọn ọba. Ohun ìwọ là ń pè ní Ọlọ́run ọba nítorí ìwọ ni Ọlọ́run gbogbo ọba tó wà lórí ilé ayé. Àdúpẹ́ o, èmi dúpẹ́ tèmi pé mi ló mú o. Mo dúpẹ́ nítorí pé tí wọn ò bá mú mi, wọn ò bá mọ́mọ́ mi. Mo ṣe agbára mú orin jẹ́ o. Mo dúpẹ́ o. Ìyẹn náà mọ̀ pé Kábíyèsí Aláàfin Ọ̀wádé. Ọmọ ẹ̀ pé èmi ò gbórúkọ Ọ̀wádé bí. Mo
wọ́n ti gbọ́ nínú orúkọ Yorùbá o ṣùgbọ́n pé òun adé tó ga lọ́run ló ṣe léyìí o. Àkànyọ́sà àkókò ọlọ́run ni ó rí bẹ́ẹ̀. Nígbà yín pẹ́ o. Bá kábíyèsí Aláàfin Ọ̀wọ̀ Adé dúpẹ́ lẹ́yìn wọ́n pè fún ẹnu ilé wọn. Orúkọ tí ó gòkè lórí àkíyèmọ̀ Ọ̀wọ̀ Adé Ìyàbọ́lá orúkọ Ọ̀wọ̀ Adé ó dìde. Pé tí ọ̀wá sì sọ pé kọ́mọ́ dìde mọ́ ó tọ̀ wọ́n pa á. Lẹ́yìn ìgbà mo kí ọba kan ṣoṣo tí ò pé méjì náà ọba tí ń fọba jẹ ọba tí ń jẹ kábíọ́ọ̀sì. Kábíyèsí Olódùmarè. Ìgbà tó fowó kọ ẹ̀ sí ìlà ẹgbẹ́ kí á máa kí ni kí á ṣe ń kí òun. Mo dúpẹ́ o, bébí náà lè ní irú àǹfààní bẹ́ẹ̀ tí wọ́n máa kí ni kí á ṣe ń kí Ọlọ́run. Ẹni kábíyèsí fọ́dọ̀ wọn ọba. Kábíyèsí Olódùmarè. Lẹ́yìn náà, mo kí àwọn tó lọ yàn sí ipò tó ní kí á máa jẹ́ àrólé òun lórí ilẹ̀. Àgbọ̀dọ̀ rọ́bà mi, ọ̀bà lọ́yọ̀ọ́ o. Àgbọ̀dọ̀ rọ́bà mi. A sì dúpẹ́ ó kọ ọmọ ẹgbẹ́ èmi jogún ẹ̀ pọ̀. Torí àdúgbò pé bàbá yẹn a ti ń pè ní Odùduwà kó o bímọ ó wá bímọ tó jọ bímọ tí ò ló kọ mí tí ò ló kíni tí ò ló táìtù mí. Àwọn yẹn wá ní táìtù bàbá àwọn lò wọ́n máa jẹ́ Ọláláàfin lò wọ́n máa jẹ́. Ẹ̀yin ibot wo board of trustee ẹgbẹ́ Lẹ́fàládé ẹjọ́ kò ẹgbẹ́ mi sí ìdúgbò ẹ̀yìn àgbàgbà àwọn àgbà tí wọ́n jẹ́ ìgbésí àwọn ènìyàn. Nígbà tí ọ̀rẹ́ ló mú bàbá wa ńlá ọ̀rẹ́ yẹn tó ló mú nípa Aláàfin lò wọ́n mọ̀ pé ní tí bàbá wọn lò. Ẹni tó bá ti gbẹ ẹsẹ̀ tó síwájú ọba fẹ́ẹ̀sì láyé tèmi náà ẹsẹ̀ ń pè mí lójúwò máa pè mí náà ní Aláàfin Ìwó. Àwọn olóòtú sọ fún ìjọba pé máa pè mí náà ní kíni Aláàfin Ọ̀yọ́ Aláàfin Ìwó bí mo bá gbà jẹ́ tí bàbá ńlá mi ṣe ṣèlè Ìwó kí ló kọ mi Aláàfin Ìwó. Èmi ọmọ táìtù mi tó dúdú àjẹjù Aláàfin lọ Aláàfin èdè mi lè máa pè ní nǹkan bí o èdè táwa mọ̀ Yorùbá ilẹ̀ Yorùbá àjùmọ̀lò Aláàfin Aláàfin ọmọ jẹ́. Táwọn olè túmọ̀ wọ́n lè máa lo Ọlọ́fin máa ń ti jẹ́ Aláàfin náà ní kíni. Lédè míì wọ́n lè máa pe Elédùmarè tí táwa máa ń pè níbí ní Olódùmarè. Lọ́dà fún yín o, kábíyèsí Ọ̀wọ̀ Adé inú mi dùn. Máa tù rẹpẹtẹ lápá. Gbogbo ẹ̀dá bẹ́ẹ̀ ni nígbà tó bàtà láàfin ọ̀bà wọn. Kí wàá la àbí àlè ìṣẹ̀lẹ̀ mọ́tì. Àkànyọ́sà àwọn tó jẹ́ ọ̀fẹ́ kábíyèsí aláṣẹ kọ́kọ́ olú.
lọ́wọ́ ọmọ Oòduà táìtù bàbá ńlá rẹ̀ lálá. Kábíyèsí aláàfin. Ikú bàbá yìí, á kí òòṣà. Òkìyàn kókó lórí ẹ̀kúnṣẹ́. Ẹ̀yin àwọn àyàn ọmọ iṣẹ́ tó lórí. Ẹlòmí ọmọ bẹ̀rẹ̀ iṣẹ́ ọba. Ọba ń ṣẹgbẹ́ iṣẹ́ kankan. Ẹ má ṣe ọba. Ó tó máa wá ọba. Ṣé ọba máa ta ráìsì ni? Nígbà náà fi ń lọ láti lọ ìṣe lọ láti tíkì sí Zogo sí Kàbàǹsà sí gbogbo ẹ̀. Ẹ̀dùn ọ̀nà ṣọ́ọ̀bù olè méjì ọ̀ṣun. Wọ́n máa bèèrè pé iṣẹ́ wo ni iṣẹ́ ọba? Iṣẹ́ ọba iṣẹ́ ó ju iṣẹ́ pírẹ́sidẹ̀ntì lọ. Àbòsí ti mẹ́bẹ̀, politics ti mẹ́bẹ̀. President Nàìjíríà ò ní politics ọba ní. So this is grassroots traditional politics. Bí president ìṣòwò ní ẹ̀kọ́ láwọn ọlọ́pàá DSS tó lè yanjú àwọn ọ̀tá ẹ̀dá. Ọba tí ò ní àfikún sọfọ́ lókùn máa wọ́n tó ti rí o. Tí má sì yà sí sọ́ba tó ní tẹ̀sọ́ba, ayé ẹ̀rọ àjọṣe. Aláàfin ti jẹ lọ́yọ̀ọ́, ẹni tí ọba gbà. Nítorí pa àlásìkò ní sí ilé sọ̀rọ̀ ni. Sọ̀rọ̀ ẹni rẹ̀ ayé òwò nínú rẹ̀ sí. Ìṣẹ́ tó lè mọ̀ sí. Nítorí bá wù ọ́ lọ sọ bí àìsàn ọba oníṣòwò. Ọba gbọ́dọ̀ sọ̀rọ̀. Owó ni ó kọlù ní tí wọ́n ṣe. Ẹni tó bá dìde ọba tàbí tó bá ń gbógun ti àkíbọ̀ Aláàfin àkíbọ̀ wáyé. Nígbà ọba yá nísìnyí ẹni kó máa wo ẹ̀tì, ẹni kó máa wo owó ẹ̀. Ó ti ṣẹlẹ̀ bí àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀. Wọ́n máa wo ẹ̀mí rẹ̀, wọ́n máa wo owó rẹ̀. Wọ́n máa wà láàáfíà rẹ̀ ó rí pé lẹ́yìn wọ́n ní bá gígì rẹ̀ lò pé gbogbo ìgbà tó bá ti rí mi tí wọ́n ń sọ̀rọ̀ nínú ọmọ bí ọ sọ̀rọ̀ ẹgbẹ́ kí ni ìṣẹ̀lẹ̀ ìwọ́ kà máa rojọ́ yóò máa ṣèjọba ìjọba tí kí ni inú ọmọ bí ọ kò sí kò lè pè mí gbogbo tó bá wò ó pè mí. Gbogbo ẹ̀ ẹsẹ̀ mi mi sáà ní wa. Mo kí gbogbo àwọn ọba tó wà mí, mo kí ìyàwó mi olórí dáadáa. Bẹ́ẹ̀ bá yẹn ti máa ń dán iṣẹ́ táwọn olórí ṣe lágbára. Ẹja dúpẹ́ lọ́wọ́ àwọn olórí. Tẹ́ bá rí ọba tí ojú ẹ̀ dán, wọn ò fún ní pírọ́blẹ̀mù. Nígbà tí wọ́n fáwa ní tí wọ́n gbé àbòsí wọ ààfin, tí wọ́n gbé obìnrin kan wọ́n máa sẹ́ẹ̀tì wa ọ́ láti Canada ní láti gbé wá fún ọmọ yìí. A sì máa wọ́n jẹ́ ń gbé wá, àwọn jẹ́ ń gbé wá àmọ̀ wọ́n. Àwọn náà ní ọ̀padà sí lọ́dọ̀ tí wọ́n bá a sùn àmọ̀ wọ́n. Ìtẹ̀pẹ̀rí wà láyé dá àwọn ìlú àwọn ìlú àwọn ìlú ìtẹ̀pẹ̀rí wà láyé dá gbogbo ilẹ̀ ò fara bẹ́ta. Gbogbo tó bá wù ní ẹsẹ̀ ẹ̀kọ́ bẹ́ẹ̀ sáré máa gbá bàbá ńlá yóò tó bẹ́ẹ̀. Àwọn wọ́n máa wo àwọn tí wọ́n sọ̀rọ̀ sí wọ́n ti mọ̀. Wọ́n ní àwọn èèyàn wọn lọ bá ìyàwó ọba sùn ẹsẹ̀ tiẹ̀ òrí wa gbèsè ọdún pa ẹ̀ńtà ti dùlẹ̀ ẹgbẹ́ àlòkù ni. Mo kí gbogbo àwọn ọba kábíyèsí olóró yàrá sí àwọn ọba ọ̀kàkà kàkà ìpò ẹ̀ àwọn Ọ̀yọ́mèsì. Ọ̀yọ́mèsì tí ń ṣe tọba, Ọ̀yọ́mèsì tí ọba ṣe tọba yọ parí.
Èmi mo sọ bẹ́ẹ̀. Aláàfin wo? Ọba wọ̀ yóò fèsì ọ̀hún lágbára tó tó bẹ́ẹ̀. Káàdì tani. Ìwé ìsìnkú ló wọ̀ ọ̀hún ọ̀bá aláàfin ṣe. Ẹ yọ wọ́n dànù. Kábíyèsí o. Ọ̀pọ̀ alẹ́ kábíyèsí aláàfin. Ọ̀pọ̀ alẹ́ ìgbà tí rí yín ní ọ̀sẹ̀ kan sísè. Ọlọ́run. Ẹnikẹ́ni tó bá wà lẹ́yìn wọn, tó bá ti jẹ́ ẹjọ́ bá lẹ́jọ́ kọ́ máa lọ bọ́ọ̀tù kọ́ máa lọ sórí ẹ̀. Ẹ máa já bọ́ọ̀tù òdò lọ́ọ̀lù. Àwọn kan wà bọ́ọ̀tù ní ìṣẹ́ ọdún mẹ́wàá lòlù. Láàbí wo? Lọ bọ́ọ̀tù pẹ̀lú ọba. Ọlọ́run ọba yọba ìwọ ògbé bọ́ọ̀tù pẹ̀lú ọba. Bẹ́ẹ̀ bá ti já àròlé Ọlọ́run ilẹ̀ òṣòyè mí lẹ́yìn àròlé Ọlọ́run. Ẹ̀rí pé ìyàwó tèmi náà, àwọn èèyàn ọmọ ní mọ̀ ń bóòsà bóòsà. Ẹ̀rí tó ìyàwó mi wọ̀, kò bá lọ́wọ́, sẹ́sà ló wọ̀. Ìyá náà kò sí ọ̀dọ́. Ẹ jọ̀ọ́. Yóò dà fún ọ ní ọ̀dọ̀ ọ̀sẹ̀. Ó ti tó ìyá mẹ́sàn-án. Ìta wà ń sọ ní pé ọ̀nà tẹ̀ ń gbà ṣe ẹjẹ́ àyípadà. Kí ni nǹkan tá à ń sọ? Àwọn bàbá ńlá wa ní àpáńtà tèmi ìdìsàkó. Bàbá ńlá mi lò fún. Bàbá ńlá mi lọ gbogbo ohun àwọn bàbá tó wà nílẹ̀ yìí. Bàbá ńlá mi. Ṣùgbọ́n mo ní ẹ má jà á dá o, ẹ má jà á tu òkúrò lé ọdún. Àwọn bàbá yóò mú gbogbo náà wà ní. Ẹ má da epo lé bàbá mi lórí mọ́. Ẹ má da ẹja sọdún wọ́n ń ṣe ní Brazil. Àyàbẹ̀ mi wọ́n máa gbé sí Brazil. Wọ́n máa ṣe wọ́n máa nítorí títì. Bàbá tèmi ẹja máa ṣàdúrà fún wọn. Èmi máa ń ṣàdúrà fún wọn. Bí máa mojú orí wọn máa mú dòdò lọ́bẹ̀. Àwọn nǹkan wà tá a lè yí padà. Ìlà àkọ́mọ́ láti rẹ̀ pé kò bá gbà ní ìfẹ́ disrespect àwọn bàbá yìí. Èmi rí wọn nínú ibi tẹ́yìn ò ti rí wọn. Kò lè dáa kí wọ́n máa ṣépè fọmọ Yorùbá. Torí téèyàn bá fi ibi tí bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ibi téèyàn ti fún wọn ó dọ̀tí. Ẹ má jà kí ó dọ̀tí. Wọ́n bí i ṣe pé mò ń criticize. Mo ní bí wọ́n ṣe ń ṣe worshiping lèmi sọ. Idol worship àwọn bàbá ńlá ní idol worship wọ́n ti ṣe wọ́n lóde tí sọ pé àwọn èèyàn gbọ́ ayé oṣù táwọn tí a máa ń ṣe mọ̀nàfíìkì ní òkè ìfẹ́sì. Ẹ jọ̀ọ́ mo kí gbogbo ẹ̀yin ọba, mo kí yín o, mo kí ibọ̀, mo kí gbogbo àwọn tó bá bàbá Aláàfin wá, mo kí ọmọ ọba àti gbogbo, mo kí ọ̀dọ̀ òkúlú, mo kí gbogbo àwọn journalist náà wà ní, mo kí ẹ̀yin securities náà. Gbogbo èèyàn ni mo kí bí ẹgbẹ́ má fi gbogbo ọmọ àwọn ní VIP, gbogbo ọmọ Yorùbá ní VIP. Nígbà kan ní ọtí ẹ̀ ní wọ́n ní kábíyèsí Aláàfin ìgbà ìtì ní sọ́yọ́, wọ́n ní wọn ò fi mí sí BBN, wọ́n ní wọ́n ti ẹ̀ dé bí kò fẹ́ abẹ́ ẹ̀gbọ́ yìí abẹ́ ẹ̀gbọ́. Má wà ọ̀dàlẹ́ ló Fake media. ẹ̀yin wà bẹ́ẹ̀. Fake media. Kí ni ẹ pè é? Fake media. Fake media news. Ẹ lè yí àwọn mídíà gidi kí á pè é. Àwọn tí wọ́n sanwó fún, àwọn kan sanwó, àwọn ọba kan sanwó kí wọ́n máa bá àwọn ọba kan jẹ́. Ìwà ìbàjẹ́ ni nílẹ̀ Yorùbá. Èsì ìwà tó dáa. Èsì ìwà tí ó dáa rárá. Ìwà tó yẹ káwọn ọba yẹn kí wọ́n fi sílẹ̀ pátápátá. Àwọn èsì yìí wọ́n ní kílódé sí yẹn tó kú. Èèyàn bọ̀, kò sí kí Aláàfin wa ọmọ yàtọ̀. Ó sì Bàbá yìí. ó sì kí Aláàfin ayé sí fún ẹ.
nítorí èsì ní mẹ́fà lọ́wọ́ àti ìpò gbogbo ẹ̀ òsì kan náà wà. Ẹ fara mẹ́rin lọ ní bínú ní ọ̀sọ̀. Babalájé òkìyẹ o wọ́n lẹ̀ yóò dáa fún yín o. Káwa fẹ́ sọ kò sí nílẹ̀ Yorùbá kò sí táìtù míì. Ọlọ́run gan an láàfin. Olódùmarè láàfin. Àbí lẹ́yìn ọba tó máa jẹ́ aláàfin lókun. Èmi sì tún ti jẹ́ aláàfin. Kò sí táìtù míì lójú aláàfin. Ẹni tó ti bọ́ ẹsẹ̀ tó síwájú ọ̀rẹ́ ẹ̀ síwájú wọ́lá láàfin lò nígbà wọn ló sì ń lò láyé lọ nígbà mo lórí ipò tí mo wá ta wá lọ philosophically ta tún lọ spiritually àwọn ẹgbẹ́ kò sí tó tún ju aláàfin. Tẹ́ bá dẹ̀ gbọ́ kẹ́yìn náà bá fẹ́ ṣe wẹ̀ ẹ lè ṣe wẹ̀ tẹ́ bá ń gbọ́ tí wọ́n sọ pé aláṣẹ lórí òṣù kì í ṣe pa fi ń dààmú àti find out wípé èèyàn ni ó ń di òrìṣà èèyàn ni orí máa ń ṣàdá nígbà téèyàn bá dépò ọba ilé Yorùbá ní kí làwọn fọ ọba pè ọba aláṣẹ ọba bá ti dépò ọba yóò di aláṣẹ lórí àwọn tí orí ṣàdá kì í ṣe pa mí èmi ò gbà pé Olódùmarè ni òrìṣà mi ò gbà bẹ́ẹ̀ ìdílé mi ò rí Olódùmarè nínú àwọn òrìṣà nítorí èèyàn ni wọ́n di òrìṣà Olódùmarè lọ́dún orúkọ tó tún lẹ́sìn díẹ̀ ní Ọlọ́run Olódùmarè Yorùbá gidi ló sọ pé ẹni tó ní gbogbo ojú tó sì máa ní gbogbo ẹ̀ rè olódù Yorùbá ló ní ẹni tó ní ojú òun ni olódù ló sì máa ní gbogbo ẹ̀ rè láti mọ̀ pé ilé òbí kàmí Olódùmarè. Ẹ máa lọ Sáúdí ọlọ owó bẹ̀ kó sì lọ rí bẹ́ẹ̀ wọ́n lọ́lọ́ bẹ̀ náà o lè lọ Jerusalem mẹ̀mẹ̀ pé Ọlọ́run lọ́lọ́run wọn máa jẹ́ o tí Yorùbá sì ní Ọlọ́run tá à ń pè ní Olódùmarè. Elèmí gbà ń kó ju gbogbo Ọlọ́run lọ Olódùmarè ọlágbára pọ̀ agbára ẹ̀mí kan ó ti tó èmi. Ẹ káàbọ̀ màá fún àti ní àwọn ẹ̀kọ́ kan tí mo pèsè lẹ́yìn mẹ́fà àwọn ọba wọ́n tún bá yín wà ní ìbá tí ń ṣe. Àkọ́kọ́ ẹ̀yà níbo lẹ pé sí ẹ bá ń kọ́ múwèé ìlú fẹ́ fún kábíyèsí àlá. Ìwé wà ní ìbá mi kọ́ fún ìlú. Ìwé tí mo kọ́ fún yìí o ní Code of Kings. Code of Kings. Nínú kọ̀wé Code of Kings. Ẹ yá máa gbé aṣọ ìlú láti máa gbé ní ìṣẹ̀lẹ̀ yìí.